Mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ Adéọmọdé o. Mo fẹ́ sáré fi fídíò kan hàn wá nípa nǹkan tí Aunty Lizzy Anjoorin sọ. Ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀. A lot of you tẹ wá bí tẹ bá mọ nǹkan tó ń pè ní autopsy ní jẹ́ kí wọ́n wú òkú ọmọ yẹn ẹ máa fi kú ní mọ̀ ní fẹ́ kán wú òkú ẹ̀ tẹ bá mọ nǹkan tó ń pè ní autopsy. The least thing tẹ lè ní kí wọ́n ṣe fún yàn láyé òun ni autopsy. Ẹ mọ bí wọ́n ṣe máa kún múnúmúnú ẹ mọ bí wọ́n ṣe máa ṣá ẹ mọ bí wọ́n ṣe máa fi òkú ẹ̀ ṣe experiment ẹ mọ iye èèyàn ẹ mọ iye expert tó máa gbé wọlé tó máa kú ẹ mọ iye bọ́ọ̀dì ẹ̀ tí ò ní padà sínú kòtò mọ́ tó máa wà nínú reserve fún more or fún further investigation. Ẹ mọ nǹkan tó ń pè ní autopsy. Nǹkan tó bá ti mú wa ṣàbẹ̀rẹ̀ fún autopsy. Ẹ lọ sórí Google náà kẹ́ wo nǹkan tó ń jẹ́ autopsy. Ẹ wo fídíò ẹ̀ lórí YouTube. Ẹ wo picture ẹ wo gbẹ́ wà wo. Àwọn kan wà nílùú òyìnbó lẹ́ni tó ṣe autopsy fún tó jẹ́ pé wọ́n smart ọgbọ́n yẹn ṣe jẹ́ great personality yẹn. Wọn ò ní ọpọlọ ẹ wọ́n máa lọ kó síbì kan ní tó máa reserve ẹ̀. Bó máa ro ẹ̀ wọ́n máa tọ́jú ẹ̀ síbì kan ní tó máa fi ṣe experiment títí ayé máa fi tán. So it is okay wọ́n wú òkú ọmọ yẹn kí wọ́n kún múnúmúnú and it is not okay ká ṣe àwọn nǹkan kan tó lè mú oríire bá ọmọ tó bí sílẹ̀. Ṣẹ́rí ẹ̀yin ẹ̀dá kan wà lórí social media ṣẹ́rí mi ò fẹ́ dá sọ̀rọ̀ ẹ̀ torí pé kó kárí gbogbo ilẹ̀ Yorùbá ló pè mí. Aburú tẹ́ ẹ fọwọ́ ara yín kó wá sílẹ̀ Yorùbá ó ṣẹlẹ̀ nínú ìdílé yín kọ̀ọ̀kan gbogbo yín ẹ̀ lè bá ọmọ bó ṣe rí lára kéèyàn máa fi abẹ́rẹ́ gún ọmọ lọ́mọ kéèyàn máa pọ̀ ọmọ lọ́mọ kéèyàn máa bá yí ọmọ lọ́mọ jẹ́ kó máa blackmail èèyàn kẹ́ lọ gang up sílẹ̀ kẹ́ máa ṣàbúrú. Náà ẹjọ́ mo bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wo fídíò yìí mi ní máa rò àpá máa ṣe ìpè kankan lórí comment section mi ṣe ọ̀rọ̀ ilé ayé bí ìlú gangan ni ojú tó kọ sí ẹ kọ́ ló kọ sí ẹlòmíì opinion tí wọ́n nìyẹn ó dẹ̀ yé wọn oníkálukú ló ń ti fi opinion ẹ̀ hàn lórí ọ̀rọ̀ ọmọ yìí látàrí ìfẹ́ tí gbogbo wa dẹ̀ ní sí ni ó yé wa látàrí ìfẹ́ tí gbogbo wa ní sí ni. So mi sọ wípé Aunty Lizzy sọ̀rọ̀ o mi sọ pé wọ́n wéèrè mi dẹ̀ sọ pé wọ́n àwéèrè mi ní wọ́n wéèrè mi dẹ̀ ní pé wọ́n àwéèrè opinion tí wọ́n nìyẹn a ní láti ṣépè fún ẹnikẹ́ni ṣùgbọ́n mi sáà mọ̀ wípé àìdá àrídájọ́ òdodo gbà àìdá àrígbà Ọlọ́run ọba oníṣẹ́ ibi ó jẹ́ gbogbo síkàsíkà kò dẹ̀ sí àsìgbé láyé àsìpamọ́lẹ́wà. I still remember my humble self. This is Adéọmọdé. Ẹ bá mi pín fídíò yìí kí ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí YouTube channel mi.